nígbà tí bá ti ń rí jà láàrin ọba méjì ẹ ti mọ̀ pé ọ̀tẹ̀ tí ń gbélé Yorùbá títí dé. Ọba Ọ̀yọ́ ọba ni, ọba Ilé-Ifẹ̀ ọba ni, ṣùgbọ́n ọba kan wà tí wọ́n recognize jù ní orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n tán fún ní àmì ẹ̀yẹ tó ga jù, òun lọba Ilé-Ifẹ̀. Ipò ọba ipò kan tòlú ni, kì í ṣe ipò kan máa jà sí mo dàgbà ń dàgbà. Ìlú Ọ̀yọ́ ò tò, Fúlàní wà ńbẹ̀, wọ́n ń já àwọn èèyàn gbé ńbẹ̀. Náà nígbà tá a lè tòlú wa, a lè tó agbègbè wa, kí ló tá à ń jiyàn àgbà? Ẹni tèmi máa mọ̀ lágbà nínú wọn ni ọba tó bá lè gbéra bọ́n ọba àṣáájú ṣeéṣe tí wọ́n lọ kojú Boko Haram, ìyẹn máa mọ̀ lágbà nínú wọn. Tí wọ́n á dáwọ́ Fúlàní. Bẹ́ẹ̀ ni tí wọ́n dáwọ́ ẹ̀ dúró. Ọjọ́ mélòó lọ́ba yẹn ti jẹ tí wàhálà ti rí báyìí? Àwọn kan kú, àwọn kan ná àwọn kan. Ọjọ́ mélòó ọba kan lọ bẹ̀ kò pọ́n ọba yẹn lé? Ọjọ́ mélòó ló ti lò lórí oyè tó fi dà báyìí? Àjùlọ wa ni pé ọba Ilé-Ifẹ̀ ó nàró. Ọ̀ọ̀ni. Ó nàró, ó ń wo àtàrí ọba Ọ̀yọ́. Àjùlọ ni kò yá àwọn èèyàn, àjùlọ ńlá ni. Àwọn ọba wa àpọ́nlé ti tán lára wọn, aṣọ yìí wọ́n ti fàya. Bọ̀tá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọba Ilé-Ifẹ̀, peacemaker ni. Ẹni tí ń wá àlàáfíà fún gbogbo ilẹ̀ Yorùbá ni. Tán bá ń wá aṣojú l'Amẹ́ríkà, Canada, nílẹ̀ Yorùbá tó jẹ́ ọba olórí adé, wọ́n mẹ́rin tó ń pè náà. Ẹ kí wọ́n làwọn jiyàn sí. Tó bá fẹ́ ṣe nǹkan l'Ábùjá báyìí, wọn ò lè pọ́ bọ̀ Ọ̀yọ́. Bàbá àlọ́mọ ẹrú kan lọ́jọba, but ẹ bá ti dórí ipò yẹn ó ti kúrò lọ́mọ ẹrú. Bàbá mi ọmọ àlè kan lọ́jọba, ẹ bá ti dórí ipò yẹn ó ti kúrò lọ́mọ àlè. Nígbà Ọ̀yọ́ bàbá fẹ̀ sí tí fẹ́ ọ̀bọ yọ sí. Ẹ wá ní ilẹ̀ Yorùbá ọ̀dà. Níbo ni ó gbàdá? Ọjọ́ bọ̀ ọ̀jọba tó bá rẹ́ nìkan tí bá ń bọ̀, ẹ̀gbọ́n rẹ ni àbúrò rẹ ni. Ọgbọ́rọ̀ dìde fún un. Torí tó o bá ti dìde, wọ́n ti tẹ̀rí ẹ̀ bá. Ìnàrò tẹ́ni ẹ̀ nàrò tí ń wo orí ẹ̀ ń sàlẹ̀ yẹn, ìwọ lọ wà nílé òun wà lókè. Kí ló tà bọ̀ fàgbà mọ́? Ayé ò lè gùn, because òwe Yorùbá sọ pé àìbọ̀wọ̀ fún àgbà kì í jáyé ogún. Àìfàgbàfẹ́ nìkan. Kì í jáyé ogún. Ilẹ̀ Yorùbá wọ́n fẹ́ fi wá sínú ogun ni, àwa là nígbà. Yorùbá Gidi TV. Ẹ ǹlẹ́ ń bẹ̀ ń wo ẹ̀yin èèyàn wa káàkiri orílẹ̀-èdè àgbáyé. Mo kí yín káàbọ̀ sórí ètò yìí lórúkọ Ọlọ́run Ẹlẹ́dàá, ọba tó ju gbogbo ọba lọ. Ọlákúnlé Fásùgbà ló kọ mi. Ìkànnì Yorùbá Gidi TV lẹ́ ń láǹfààní àti máa wò. Onírúurú awuyewuye ló ti gbàgbóró kan lórí báwọn ọba ṣe ń hùwà láwùjọ wa, lórí ìgbésẹ̀ táwọn ọba Yorùbá ń gbé àti ìhà tí àwọn ọba wọ̀nyí gan ti ẹ̀kọ́ síra wọn. Abájọ tí àwọn èèyàn fi ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ nínú àkíyèsí wọn sí táwọn ọba kọ̀ọ̀kan ṣe. Lẹ́nu àìpẹ́ yìí sì la láǹfààní àti rí fọ́nrán kan níbi tí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ tó ti wọlé sínú agbo kan. Nínú agbo yìí làwọn lọ́balọ́ba wà, tí kábíyèsí Aláàfin tuntun tìlú Ọ̀yọ́ tó náà sì wà níkàlẹ̀, yùn kábíyèsí ọba Ọ̀wọ́adé. Níbẹ̀ àwọn nǹkan kan ṣẹlẹ̀, ọ̀pọ̀ àwọn èèyàn ló ti rí fídíò náà kì í tiẹ̀ ṣèròyìn mọ́. Ìyẹn bí onírúurú èrò. Ẹ wá já wò báyìí. Lónìí á fojú ẹ̀mí wo ọ̀pọ̀ nǹkan nítorí pé mo wà pẹ̀lú ìránṣẹ́ Ọlọ́run alààyè pẹ̀lú lẹ́gbẹ̀ẹ́ mi ń bí. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣé olóòtú. Àkójọ mẹ́ta. Ẹ bá ń kí gbogbo àwọn èèyàn wa tó ń wò wá lásìkò yìí. Orúkọ mi ni Wòlíì Rúbẹ́nì Akọrẹ láti inú ìjọ CCC Òkèràpadà Parish tí gbogbo àwọn èèyàn máa ń pè ní Select Gospel. Gbogbo ẹ̀yin olùwò ètò yìí, pàápàá ẹ̀yin olólùfẹ́ Yorùbá Gidi TV, a dúpẹ́ lọ́wọ́ yín. Mo kí n kú ọjọ́ mẹ́ta. Mo dẹ̀ kú afitọ́mọnìyàn ṣe fún bí ẹ ṣe ń dúró ti ìkànnì yìí àti bí ẹ ṣe ń tẹ́wọ́ gba àwa tí wà ń ṣètò lórí ìkànnì yìí. Mo kí n kú ẹ̀kú ọmọ ènìyàn ṣe. Mo dẹ̀ kí n kú ọjọ́ mẹ́ta. Tó lóòótọ́ ọ̀rọ̀ tó ní nǹkan ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìlú ni, pẹ̀lú ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ni. Mo sì mọ̀ pé ẹ̀yin náà gẹ́gẹ́ bí wòlíì ẹ fojú ẹ̀mí wò ó láti fi lè wo kí ni tí yóò ṣe àwùjọ wa láǹfààní lórí ọ̀rọ̀ kábíyèsí Aláàfin Ọ̀yọ́ tuntun tó ṣẹ̀ jẹ. Oríṣiríṣi awuyewuye ló ti dìde, àwọn ìṣẹ̀lẹ̀ oríṣiríṣi ló sì ti ṣẹ̀ lórí ọ̀rọ̀ látìgbà tí wọ́n ti gorí àlééfà lọ́yọ̀ọ́lé. Bákan náà ló jẹ́ pé Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀, àwọn èèyàn ń gbé àwọn ọba méjèèjì síra wọn, ìkan jù kan lọ, ìkan ò jù kan lọ. Ìtàn oríṣiríṣi náà ló sì ti jẹ jáde. Ìyẹn wá ń jẹ́ kọ́pọ̀ máa wò pé
ṣé yìí ò ní pàpà léwu fáwùjọ Yorùbá bí báwọn bá níkùnsínú síra wọn, torí ìwòye ni pé bí ẹni pé ìkùnsínú wà ìyẹn bẹ́ẹ̀. Nínú Bíbélì àwọn wòlíì ó nípò tán tò sí níhà àwọn ọba, ṣùgbọ́n ilẹ̀ Yorùbá la wà yìí. Ojú wo lẹ fi wo ọ̀rọ̀ náà? Bóyá ẹ̀yin náà láǹfààní àti rí díẹ̀ lára àwọn fídíò. Ẹ ṣé olóòtú. Ìgbàkígbà tí a bá ń sọ nípa ilẹ̀ Yorùbá, mo wà lọ́jọ́ kan, ó kan pásítọ̀, ó kan àfáà, ó kan àwọn oníṣẹ̀ṣe. Níwọ̀n ìgbà tó bá yẹ pé ilẹ̀ Yorùbá ni gbogbo á sì wà là ń gbé, bá a gbé bẹ́ẹ̀ gan tá a lọ sí òkè òkun, wọ́n máa ń sọ pé ilé làbọ̀ ìsinmi oko. Ẹ̀yin olùgbọ́ ètò yìí àti ẹ̀yin olùgbọ́ ètò yìí, màá ṣàlàyé púpọ̀ fún wa tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn ọba àti àwọn ìjòyè àti àwọn afọbajẹ. Nígbà tí a bá ń sọ nípa ọba, ọba kò ń ṣe nǹkan kékeré nílẹ̀ Yorùbá ní ayé ìgbà kan, ṣùgbọ́n láwọn ọjọ́ wọ̀nyí àwọn ọba wa, ìyàtọ̀ wọn pẹ̀lú àwọn ènìyàn lásán tàbí ènìyàn, ìyàtọ̀ wọn ò kàn tiẹ̀ pọ̀ rárá. But nígbà kan àwọn tó máa ń fi jọba làwọn tí wọ́n ní ìrírí, tí wọ́n dẹ̀ mọ ìtàn, tí wọ́n dẹ̀ ṣetán láti tẹ̀lé ìtàn àti bí ilẹ̀ Yorùbá ó ṣe dúró níṣọ̀kan. Ìṣọ̀kan ilẹ̀ Yorùbá ó lágbára ilẹ̀ Yorùbá, ó ní Ọ̀yọ́ wá kúrò lọ́wọ́ oko ẹrú àwọn Fúlàní, ó ní Ọ̀yọ́ wá kúrò lọ́wọ́ oko ẹrú àwọn ajínigbé. But tá a bá ṣọ̀kan a lè débi à ń lọ. And then tá a bá ń jà sí àgbà jíjà sí àwọn nǹkan tí ò nítumọ̀ ni láàrin ordinary èèyàn talkless ọba. But mo mọ̀ pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà orúkọ tó bá wù ú kàkùn ni máa ń pè rẹ̀. Nígbà tí mo ń gbé lẹ́kọ̀ọ́ mo ń pera mi ní Olúbísí, ara orúkọ mi ni. Ìgbà tí mo dé Ìbàdàn mo ń jẹ́ Rúbẹ́nì, ara orúkọ mi ni. Tá a bá dẹ̀yìn odi orúkọ oríṣiríṣi la máa ń pera wa. N táwa mọ̀ tí ò dìjà, tá a dẹ̀ mọ̀ pé bí ó ṣe rí tíjọba orílẹ̀-èdè tí ó fọwọ́ sí, Ọọ̀ni Ilé-Ifẹ̀, òní olórí ọba. Àwa náà ìsọmọ kékeré mọ́, àti kékeré nígbà t'Adérẹ̀mí wà, nígbà tí bàbá tó kú kí ọba ilé tó jẹ Síjú-Adé tó wà, a mọ̀ pé ipò ọba jẹ́ ipò tó lágbára. Ṣùgbọ́n bí ipò ọba ṣe jẹ́ ipò tó lágbára, bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn tó lágbára náà máa ń jẹ ọba. Ṣùgbọ́n lónìí àwọn tí ò lágbára nínú ẹ̀mí nípa tara, but tí wọ́n lágbára nípa pé wọ́n ti jáde káàkiri gbogbo ayé, wọ́n lágbára pé wọ́n ní owó lọ́wọ́, but wọn ò lágbára tinú. Ẹni tí ò lágbára tinú ò lè ṣàkóso ìjọ, kò lè ṣàkóso ìlú, bí pé yóò ṣàkóso àwọn èèyàn tó pọ̀. Nígbà tí wọ́n bá ń jiyàn ọba, mo máa ń wo gbogbo kíní yẹn lórí program, kò sí ìjiyàn kankan bẹ́ẹ̀. Ìgbà tí bàbá Olúbùṣe, Ọọ̀ni, Síjú-Adé, bàbá Adérẹ̀mí nígbà tó wà, àti ìgbà tí bàbá eléyìí wà ńbẹ̀, ìyẹn Ọ̀jájá, a mọ̀ pé òun ni wọ́n máa ń pè s'Àbújá. Ọba kan tún wà nílẹ̀ Haúsá, àwọn méjì yẹn ni. Kí wá séèyàn wà ńbẹ̀ báyìí ni? Kò síyàn. But orúkọ tó bá wù wọ́n náà lè pe Ọ̀yọ́. Ọ̀yọ́ ara ilẹ̀ Yorùbá ni. Ṣùgbọ́n bó ṣe jára ilẹ̀ Yorùbá, kò yẹ kó ọmọ ìyá méjì tàbí ọmọ bàbá méjì ọmọ bára wọn jà. Nígbà tí bá ti ń rí jà láàrin bàbá méjì, ẹ ti mọ̀ pé ọ̀tẹ̀ tí ń gbélẹ̀ Yorùbá títí dé. Ọ̀tẹ̀ tí ń gbélẹ̀ Yorùbá ni pé èmi jù ọ́, ìwọ jù mí. Ìgbà Tinubu fẹ́ jẹ oyè ààrẹ orílẹ̀-èdè, wọ́n ní kò gbọdọ̀ jẹ́ pé ọmọ Yorùbá ni. Ìdá kan àwọn tí wọ́n gbógun tì jù lọ́mọ Yorùbá. A sọ pé ó ṣe dáa tàbí ò ṣe dáa. Nítorí mi gbàgbọ́ ni pé Tinubu èèyàn ni, ilé rẹ̀ ó lè mọ́ lè dá control kó tó di ààrẹ orílẹ̀-èdè. And then Bíbélì sọ pé ẹni tí ò bá lè control ilé rẹ̀ kò gbọdọ̀ jẹ oyè bíṣọ́ọ̀bù nínú ìjọ. So because ilé la ti kẹsàn-án ròde. Ṣùgbọ́n tí Tinubu tó bá lè ṣe ni ó ṣe. Èmi ò gba Tinubu lọ́lọ́run. Èmi ò rí Tinubu bí ẹni tó lè ràn mí lọ́wọ́. Mi ò rí Tinubu bí ẹni tó lè sọ ìgbà mi dẹ̀rọ̀, torí mo ní Ọlọ́run tó dá mi. Mo dẹ̀ ní Jésù tí máa ń tún ọ̀rọ̀ ayé ẹni ṣe. Ṣùgbọ́n ká tó lọ síbẹ̀ yẹn, nígbà tá a bá ń sọ nípa ọba Ọ̀yọ́, ọba ni. Ọba Ilé-Ifẹ̀, ọba ni.
ṣùgbọ́n ọba kan wà tí wọ́n recognize jù ní orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n tán fún ní àmì ẹ̀yẹ tó ga jù, òun lọ́ba Ilé-Ifẹ̀. And then tọ́bọ̀ Yorùbá ń sọ sìn pé òun ni olórí àwọn àwo, á jẹ́ olórí Ọ̀yọ́, orí ibi àwa yìí ara Ọ̀yọ́ state láwà. Ọ̀yọ́ ní ṣàkóso. Ìlú Ọ̀yọ́ ló ti jọba Ọ̀yọ́, ọ̀jọba Ìbàdàn, ọ̀jọba Ìṣẹ̀yìn. But nígbà tí wọ́n bá ń sọ nípa Síjú-Adé, gbogbo àwọn ọba tí wọ́n wà ní Ọ̀ṣun káàkiri àti ìtọ́ wà lọ́yọ̀ọ́ ni wọ́n gbọ́dọ̀ tẹríba fún, because ẹni ẹ̀yẹ ẹni yìí ni kò sí ìtàn tí ò lè ṣe change ni. And then nígbà mìíràn tẹ bá wò pé àwọn kan ń jà sọ́ba, ẹ wá wò pé kí ni wọ́n ń jà sípò sí. Ìwọ jọba èmi jọba, nítorí o ní ọba ni ọ́. Ọba tó wà ń bẹ̀ tẹ́lẹ̀, mo rí ibi tó ti ń kí Ọọ̀ni tó wà ń bẹ̀ yìí, ìyẹn Ògúnwùsì. Wọ́n jọ pàdé níbì kan, ó ń kí bàbá yẹn kẹrí bàbá yìí. Ikú bàbá yèyé. Kò wojú Láàfin Adéyẹmí. kò wojú ọba tó wà ń bẹ̀ tí Ilé-Ifẹ̀ yìí. Kò wojú Ògúnwùsì. Ògúnwùsì kò wojú ẹ̀, because àìfi níjọ́ tó bá ti rí bàbá ẹ tó sọ pé gbẹ́jọ́ ni wàhálà ti dé. And then ipò ọba, ipò kan tòlú ni, kì í ṣe ipò kan máa jà sí mo dàgbà ń dàgbà. Ìlú Ọ̀yọ́ tó Fúlàní wà ń bẹ̀, wọ́n ń já àwọn èèyàn gbé ń bẹ̀. And then the same Ọ̀ṣun state náà wọ́n ní problem. Náà nígbà tá a lè tòlú wa, a lè tọ́ agbègbè wa, kí ló tà ń jiyàn àgbà. Ẹni tẹ́mi máa mọ̀ lágbà nú wọn ni ọba tó bá lè gbéra bọ́n ọba àṣáájú ṣeéṣe tí wọ́n lọ kojú Boko Haram, ìyẹn máa mọ̀ lágbà nú wọn. Tí wọ́n á dáwọ́ Fúlàní. Bẹ́ẹ̀ ni tí wọ́n dáwọ́ ẹ̀ dúró, tí wọ́n á wọ ẹ̀wù jà lọ bá Fúlàní. Lórí tí ń dùn ọ̀pọ̀lọpọ̀ ni pé nígbà tí Ọọ̀ni Adéyẹyẹ ní ìtàn Ògúnwùsì wọlé, táwọn ọba méjì kan dìde tí wọ́n kí Ọọ̀ni, wípé ó yẹ kí Aláàfin Ọ̀yọ́ náà kó náà bí ṣe kó dì mọ́ Ọọ̀ni. Inú àwọn èèyàn dùn pé ìfẹ́ tiẹ̀ wà láàrin àwọn ará bí. Ẹ ṣe rí tó máa ń sábà ṣẹlẹ̀ ni pé ìfẹ́ ojú la máa ń fẹ́ra wa nílẹ̀ Yorùbá, àìfẹ́ra wa dénú. And then a máa ń gbéra wa lékè, a máa ń ṣe bí ẹni pa àjùbá ṣe wà lọ. Ta gan níjọba gan, nígbà ọba ọ̀run wà tí ò sẹ́ńtì ń bá dọ́pọ̀ rẹ̀, táwọn táwa fi jọba ayé tí wọ́n ń bára wọn fa wàhálà. Ọba ọ̀run ni mo ń pàṣẹ, ó lè sọ pé kí ọba ó jí, ó lè ní ọmọ jí. Ọba ọ̀run ò rẹ́ nìkankan bí ọba, àwa là ń rí wọn bí ọba, kò rẹ́ nìkankan bí wòlíì tó gbajúgbajà, kò rí, because ó máa ń rí wa bí esin kékeré báyìí ni máa ń ṣe rí wa. Náà ń tẹ́wàá wò ni pé nílẹ̀ Yorùbá, ó jù mí, mo jù ọ́, tó bá fẹ́ wá kí mi, bẹ́ẹ̀ ṣe dé sìn tí mo bá wà lórí ìjókòó tẹ́ ẹ dé, mo bọ̀rọ̀ dìde kìnkìn, mi ní rò pé mo jù lọ lọ́jọ́ orí. Bí wọ́n ṣe ń ṣe ilẹ̀ Yorùbá náà, bí ọba Ọ̀yọ́ bá dìde tó kí ẹlẹgbẹ́ rẹ̀, ó wà nọ́mà, kò ní nǹkan kan ṣe pẹ̀lú pé ó gbọ́dọ̀ jókòó. But ọjọ́ mélòó lọ́ba ẹ ti jẹ tí wàhálà ẹ ti rí báyìí, àwọn kan kú, àwọn kan ná àwọn kan, ìjọ́ mélòó ọba kan lọ bẹ̀ kò pọn ọba yẹn lé, ọjọ́ mélòó ló ti lò lórí oyè tó fi dà báyìí. Bàbá ọba Ọ̀yọ́ tún jí, oríṣiríṣi ọ̀rọ̀ ló jẹyọ bí wọ́n ṣe nà á, tí wọ́n náà yàwó náà dráìvà. Wọ́n ti béèrè pé ọjọ́ mélòó lọ́ba ìjọba tí gbogbo eléyìí ṣẹlẹ̀. Ṣé bí n tán pè lọ́ba ni tí ọba kan bá jẹ kí gbogbo ìlú kó tòrò, kí ni gbogbo èèyàn dùn, káyọ̀dé, but àwọn méèké náà fi ń jọba tó ń lérírí, àwọn tó gbá àárín ìlú wọn ò mọ̀ tàn, wọn ò lè pàtàn. Tẹ́ bá bí ọba yẹn, ẹ bí ọba méjèèjì léèrè pé ìtàn ilẹ̀ Yorùbá bó ni Ifẹ̀ àtọ̀yọ́ ṣe jẹ́, bàbá àwọn ló bí wọn, eléyìí tí Awíkókó ń sọ, kò sí kan nu wọn tó mọ̀ tàn yẹn. Náà ẹ ṣèjọba láìmọ̀tàn, Adésọjí ó lè pàtàn, ara ń tán sọ́lẹ̀ náà Awíkókó ń sọ yẹn. But lónìí wàhálà ta ní ni pé àwọn ọba ọ̀làjú ni wọ́n ń gbé sórí oyè, àwọn ọba tó ń gbèlú tó ń sílù, ẹni tí ò gbèlú tẹ́kàndọ́ mú, báwo ni ó sì máa ṣe? Because àwọn tó ń tẹ̀lé náà mọ̀ sọ pé báyìí náà ṣe ṣe,
ok àjùlọ wa ni pé ọba Ilé-Ifẹ̀ ó nàró Ọ̀ọ̀ni ó ń wo àtàrí ọba Ọ̀yọ́ àjùlọ ni kò yá àwọn èèyàn àjùlọ ńlá ni because ẹ ń bá nàró òun ló wà lókè ẹ ń wà lókè ni wọ́n máa wo orí ẹni tó wà nísàlẹ̀ kò mọ túmọ̀ ọ̀rọ̀ Yorùbá kò mọ túmọ̀ nǹkan ẹ̀mí kò mọ túmọ̀ ipò tó gbé wọn sí kò mọ túmọ̀ nǹkan pè ní aládé. Ọbásanjọ́ lọ dọ̀bálẹ̀ fún ọba Ilé-Ifẹ̀ ṣé àkọ́bí Ọbásanjọ́ ń ṣẹgbẹ́ ọba Ilé-Ifẹ̀ ó lọ dọ̀bálẹ̀ fún orírun ilẹ̀ gbogbo Yorùbá Odùduwà ló dọ̀bálẹ̀ fún àwọn tó dọ̀bálẹ̀ fún àwọn tí wọ́n tẹ ilẹ̀ Yorùbá dó l'Ọbásanjọ́ lọ dọ̀bálẹ̀ fún kì í sọ́ba yẹn ipò yẹn ni àga yẹn orí àga àpèrè yẹn ló dọ̀bálẹ̀ fún but ó mọ tí ń ṣe ok mélòó ṣé Ọbásanjọ́ tó bá lọ kí ọba Ọ̀yọ́ tó bá fẹ́ sọ nípa béèyàn ṣe jẹ́yàn béèyàn ṣe lókìkí béèyàn ṣe ń dìde béèyàn ṣe ní agbára béèyàn ṣe láyọ̀ wọn ò kò yẹ kí ọba Ọ̀yọ́ jókòó níbi Ọbásanjọ́ bá wà bọ́tù lónìí kò sápọ̀nlé mọ́ àwọn ọba wa àpọ́nlé ti tán lára wọn aṣọ iyì wọn ti fàya bọ́tù a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọba Ilé-Ifẹ̀ peacemaker ni ẹni tí ń wá àlàáfíà fún gbogbo ilẹ̀ Yorùbá ni ìyẹn ni mo respect ẹ̀ sí because ẹni tí ń wá àlàáfíà ó yàtọ̀ sí ẹni tí ń dun èmi lọ̀gá èmi lókè èmi nílẹ̀ ọba Ògúnwùsì kò wá pẹ́ nìkan lọ̀gá ó ń bá tiẹ̀ ká ni tán bá fẹ́ ṣe nǹkan l'Ábùjá wọn mẹ́rin tó ń pè náà tán bá ń wá aṣojú l'Amẹ́ríkà Canada nílẹ̀ Yorùbá tó jẹ́ ọba olórí adé wọ́n mẹ́rin tó ń pè náà ẹ kí wọ́n á lọ wá ń jiyàn sí tó bá fẹ́ ṣe nǹkan l'Ábùjá báyìí wọn ò lè pọ́ bọ́ Ọ̀yọ́ and then ọba tó wà nílé Ifẹ̀ tẹ́lẹ̀ ọmọ ń ran ọba Ọ̀yọ́ láyé àtijọ́ ọmọ ń ran lọ tí ò bá lè ráyè lọ and then tó ń ránṣẹ́ báwo ló ṣe wá di ọ̀gá ọmọ ò lè ju bàbá lọ ọba àlọ́mọ ẹrú kan lọ́jọba but ẹ bá ti dórí ipò yẹn ó ti kúrò lọ́mọ ẹrú ọba mi ọmọ àlè kan lọ́jọba ẹ bá ti dórí ipò yẹn ó ti kúrò lọ́mọ àlè níbo lọ́jọ́ ọmọ wà tá fi fààyè fún ọmọ ẹrú tàbí ọmọ tí ì sọ ọmọ ọba níbo náà wà níbo náà lọ sán lọ wúṣu lóko ni àbí wọ́n lọ dákọ̀ àbógún lé wọn dànù kí làwọn ń wò ń gbà kí náà ń wò and then ipò ọba ipò ọlá ipò yìí ni fún àwọn tí wọ́n bá mọ̀ ọba kan wà níwò ń bẹ́ẹ̀ wọ́n rán wọn ní ṣe káàkiri social media ọba social media kò kàn tí ẹ̀ ní plan kankan bó ṣe ń gbáyé ẹ̀ mọ̀ pé sọba lélẹ̀ and then àwọn bàtà nísìn wàhálà tán níjù ni pé wọn ò mọ kò tá a gbé wọn sí àga tán jókòó sí yẹn kò lè wúlò fún wọn gbogbo àwọn orírun gbogbo àwọn òòṣà tí wọ́n ń lò kò lè ṣiṣẹ́ fún wọn nítorí pé wọn ò mọ orúkọ tán ń jẹ́ iná ṣe ń sì ṣe ẹnìkan wọ ààfin wa bí wọ́n ṣe tò láti bẹ̀rẹ̀ nu ìyẹn ọba bàbá ọba Ọ̀yọ́ bẹ́ẹ̀ni bàbá ọba Ọ̀yọ́ tún jí tó wá láti Amẹ́ríkà bó ṣe wá wọ́n ṣe ń tò nìyẹn nítorí wá ṣe kò yóò dìjà even tí dẹ́fẹ̀ bá ń kámẹ́rà ta lọ́ba náà tó ń lé kámẹ́rà ọjọ́ tó ń wúyè sí wọn kámẹ́rà kí nìyẹn ní ṣe kẹ́ bá dẹ̀ ẹ wọ̀ náà mọ́ kámẹ́rà àfẹ́kọ̀ kámẹ́rà ó tán and then bàbá yẹn ó wá dòkú and then bó ṣe wá dòkú gbogbo àwọn ayé àwọn adákẹ́ wọn gbọ́dọ̀ dákẹ́ ìdí ni pé tí wọ́n bá ń ṣe bẹ́ẹ̀ ta ni ó fẹ́ lọ Ọ̀yọ́ ta lè rò nímọ̀ bà láti lọ bẹ̀ and then akéré nígbà tí ọba Adérẹ̀mí tó jẹ Nífẹ̀ẹ́ ọba alálùbáríkà ni ta ni ó gbéná wojú ẹkùn Ọọ̀ni Adérẹ̀mí ta ń fẹ́ wò ó bó ti ìjà yẹn ti wà tipẹ́ ìjà tẹ̀gbọ́ntàbúrò ìjà tọ̀gá tọmọṣẹ́ ó ti wà tipẹ́. iná ọjà ń sì kú ńgbà tí Ọọ̀ni Adéyẹyẹ ní ìtàn gorí àlè. eléyìí tọ́jọba yìí bí ẹni pé wàá rán rónì gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ èmi náà ara wọn ni mí o torí Ọ̀yọ́ ni Mọdákẹ́kẹ́ ti lọ Ọ̀yọ́ ilé ogun pọ̀ nígbà náà ni wọ́n pe Mọdákẹ́kẹ́ wá láti wá jagun látọ̀yọ́ láti wá ran Ifẹ̀ lọ́wọ́ but
káwò tó wá tẹ̀dó bẹ́ẹ̀ àwọn ọmọ ilé kankan mọ́ ní Ọ̀yọ́ àwa mọ̀ pé mọ̀dẹ́kùn bọ̀tá mọ̀ pé bẹ́ẹ̀ náà bàbá ńlá bàbá ti ṣẹ̀ lọ ṣùgbọ́n fáàtì tó wà bẹ́ẹ̀ ni pé ńgbọ́ Ọ̀yọ́ bàbá fẹ̀ sí tí fẹ́ ọ̀bọ yọ sí ẹ wá lórílẹ̀-èdè ẹ wá ní ilẹ̀ Yorùbá ọ̀dà níbo ni ó gbàdá now bàbá tó kún sìn wọ́n ti lọ ṣàyẹ̀wò ara ẹ̀ wọ́n lọ wo orúkú tó pa ṣe sọ wá dáa kán wá mọ̀ pọ̀ bá wa lẹ́jọ́ ẹ wo àwọn ọba tán ti jẹ wo síjú adé lásán ojú rẹ̀ yóò mọ kọ báyìí ojú rò ṣe wò. àbọ̀bà Adéyẹmí ti Ọ̀yọ́. tàbọ̀ bàbá yẹn Aláàfin tọ̀yọ́ and then bàbá yẹn náà dẹ̀ wá peace kó tó kú àwọn ará rò pé àwọn young guy tàn bọ́ bẹ̀ ọmọ èké ni ọba Ọ̀yọ́ ọmọ èké lọ́ba Ilé-Ifẹ̀ àwa rò pé ìfẹ́ máa wà ní ṣọ̀kan wà ṣọ̀kan. orúkọ jọ̀dọ̀. yàtọ̀ sí pé ọjọ́bọ̀ ìjọba tó bá rẹ́ nìkan tí bá ń bọ̀ ẹ̀gbọ́n rẹ ni àbúrò rẹ ni ọgbọ́rọ̀ dìde fún un torí tó o bá ti dìde wọ́n ti tẹ̀rí ẹ̀ bá ìnàrò tẹ́ni ẹ̀ nàrò tí ń wo orí ẹ̀ ń sàlẹ̀ yẹn ìwọ lọ wà nílé òun wà lókè etí ìyá àwọn èèyàn nìyẹn ṣùgbọ́n nígbàkigbà tá a bá ń sọ àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ ká ronú ìròyìn tá a dẹ̀rò ni pé níbo la fẹ́ gbé ọ̀rọ̀ ilẹ̀ wa ìgbà àwọn tó mọ̀ tán náà ń sọ̀rọ̀ ìtàn sìn ìtàn dẹ̀rẹ̀ ọmọ ń dá wàhálà lẹ̀ ìtàn ọ̀rọ̀ ọ̀tàn ṣe parí nígbà tá a bá ń sọ nípa ilẹ̀ Yorùbá fẹ̀ gan tóbi àǹdẹ́ àwọn onílàákàì àwọn ọlọ́pọlọ pípé pọ̀ nílẹ̀ Yorùbá mélòó lọ́yọ̀ọ́ ẹ̀ẹ̀kan mọ́dọ́yọ̀ rí èmi ò rí pọ́yọ̀ dìfẹ̀lọ́pù mọ́kàn rí èmi kàn rí gbogbo ẹ̀ mo ní ìlú wo la tún já sí ṣé ẹ fọ̀yọ̀ wé Ìbàdàn ni ẹ léwé bó tí wọ́n yà mí lẹ́nu rè bí wọ́n ṣe mọ yẹn kí ni ìjà tó ń jà because nígbà tá a bá ń sọ ok irú ọba Èkó lọ́yọ́ ọmọ jìjà àgbà ìgbà tó bẹ Èkó tí ò kí ọba Adétúnjì Ògúnwùsì tí ò kí ó ní ìtọ́jọ́ papọ̀ kì í ṣe pọ́rẹ́sì kì í ṣe pọ́ disrespect ẹ o bá a ṣe gbọ́ business ti pọ́n pọ̀ rè nígbà tí ọba yẹn ń kọ́ létà business ti pọ́n pọ̀ rè bóyá torí business tó pọ́n pọ̀ tọrọ ara wọn ọjọ́ yíra wọn ló ṣe ṣe bẹ́ẹ̀ but àwọn tó yẹ kán máa jànú àwọn tó ní tó yẹ pé ọrọ̀ ajé Nàìjíríà Èkó ló sodo sí bàbá yẹn ọmọ bá tiẹ̀ kámọ̀ ni láwọn aṣọ nípa Ọ̀yọ́ company mélòó wà mẹ́ ṣe iléeṣẹ́ mélòó wà mẹ́ kí ni wọ́n ní tí wọ́n lè sọ pé àwọn yára àwọn kò lẹ̀ Yorùbá. ṣé gbogbo èyí gan ò dàbí ẹni pé àwa Yorùbá ń fira wa ṣẹ̀sín lójú àwọn ẹ̀yà mi àìgbọ́ pé irú èyí ń ṣẹlẹ̀. àwọn ẹ̀yà mi náà mọ̀ pé Yorùbá wọn láṣìírí wọ́n mọ̀ pé Yorùbá ń tá a bá ń jẹ la mọ̀ mọ́ wọ́n mọ̀ pé Yorùbá ìrònú nípa ọ̀la wọn ìdí ẹ̀rọ tán ọmọ wọn mọ̀ nǹkan wọn èrò so and then wọ́n mọ̀ pé Yorùbá ìfẹ́nú wa la máa ń ṣe ókè ẹ máa wò ó sìn ìkan tó wà l'Amẹ́ríkà tó lónìí ó yẹ kó wọn jọba bẹ́ẹ̀ kó wọn jẹ afọbajẹ Ọ̀yọ́ Mọ̀rúfù àbí kí náà ń pè Àdùmọ̀rúfù ìyẹn blọ́gà orí ayélujára mi ó ní the same ẹni tó kú yìí ló fò ń jẹ tó ń jẹ òun sanwó fún òun ṣe bá ẹ wá ẹ wo bọ̀bọ̀ yẹn bó ṣe kéré sí bàbá tó kú yẹn ìkànnì yẹn kí ló tà bọ̀ fàgbà mọ́ ayé ò lè gùn because òwe Yorùbá sọ pé àìbọ̀ fún àgbà kì í jáyé ogún àìfàgbàfẹ́ nìkan kì í jáyé ogún náà ó ń sọ tiẹ̀ náà Awíkókó ó jáde ó sọ̀rọ̀ ìtàn tí Awíkókó ń sọ àwọn ọ̀gbọ́rí àwọn ọ̀mọ́ ẹnu náà ti ń sọ̀rọ̀ l'Amẹ́ríkà tí kàn ń já tuntun ọmọ tán kankan nǹkan sàn sọ ni pé ọba Ọ̀yọ́ òun lọba olórí aládé but ẹ má jẹ́ àjiyàn lè rí ẹ̀ mọ́ ìdí tàbí ní jiyàn ni pé níjọ́ Tinubu bá ní ìdí wọn Tinubu mọ ẹni tí ó pè ọmọ ẹni tí ó pè ṣé Tinubu kàn ti wà bí wọ́n ti fi oyè yẹn tán ti fi ọba Ọ̀yọ́ jẹ. mi ò láǹfààní àti rí kò ní wá fídíò náà kò ní wá torí pé ó mọ̀ àwọn nǹkan kan wà tó yẹ pé ó yẹ ká máa ṣàkíyèsí àwa Yorùbá ibi à ń lọ ẹ jẹ́ ká múra ká dẹ̀ plan pé a fọn ọmọ wa lẹ̀ àwọn kan náà fi á lẹ̀ àwa náà sì fọn ọmọ wa lẹ̀ ṣé bí ìlú yìí ó sì máa lọ rè ṣùgbọ́n lẹ́yìn tá a bá ń sọ̀rọ̀ nípa ilẹ̀ Yorùbá mo fẹ́ bá ń sọ̀rọ̀ nípa kí ni Bíbélì wí
nípa ọ̀rọ̀ ayé ẹnìkọ̀ọ̀kan wa because ayé yìí ó jinlẹ̀ and then bí tá à ń lọ nínú ayé ó lè mọ iye èèyàn ṣùgbọ́n níbi tá à ń lọ níkẹyìn ayé níbi alọ́ níkẹyìn ayé ni ó dìtámì bóyá a lè débẹ̀ a wà nínú ìpèníjà a wà nínú ogun a nílà kọjá tá a bá ní ìṣòro kan gbogbo tó rí a máa ní inú ayé ló mọ o and then iṣẹ́ táyé ń ṣe ni pé kó fi ọmọ èèyàn pamọ́ kó fi ọmọ èèyàn nínú ogun ilẹ̀ Yorùbá wọ́n fẹ́ fi wá sínú ogun ni àwa là nígbà because tá a bá gbàdúrà ká wojú Ọlọ́run kò sí bá a fẹ́ ṣe tí a fi ní bọ́nú ogun and then iṣẹ́ tó gún ṣe ni pé kó fi èèyàn sípò èèyàn kan lásán àwọn kan wà tí wọ́n ń wá ọ̀nà àbáyọ tí wọ́n ń wá àlùyọ tí wọ́n ń wá ìgbéga tí wọ́n ń wá kí Ọlọ́run kó fà wọ́n lórí sókè tí wọn ò rí ọ̀nà àbáyọ ẹ̀yin mo fẹ́ bá sọ̀rọ̀ lónìí o because ọ̀nà àbáyọ ń bẹ lọ́wọ́ Jésù tá a bá lè tẹ̀lé tá a lè wá tá a lè képe tá a lè sìn tá a lè nígbàgbọ́ nú ẹ̀ ẹ̀yin tẹ́ ń wá àlùyọ ń bẹ lọ́wọ́ rẹ̀ ẹ̀yin tẹ́ ń wá ìgbéga ń bẹ lọ́wọ́ rẹ̀ ẹ̀yin tẹ́ ń wá ìmúláradá ó wà lọ́wọ́ rẹ̀ ẹ̀yin tẹ́ ń wá àtúnṣe sí gbogbo ọ̀rọ̀ ayé yín ó wà lọ́wọ́ rẹ̀ ẹ̀yin tán ti dọ̀nà yín rú tẹ́ ń wo ọ̀nà tẹ́ lè gbégbà mo fẹ́ fi yé lónìí pé Jésù Kristi ó ń bẹ láàyè iṣẹ́ tí ń ṣe ni pé kó tún ayé wa ṣe kó tún ayé wa mọ́ kó tún ayé wa dá gbogbo ìgbà tá a bá ń gbénú ayé tí ayé náà dẹ̀ sì táwa náà sì ní í ṣe pẹ̀lú ayé ó túmọ̀ sí pé ìlàkọjá wà bọ̀tí ìlàkọjá tàbí àkọjá ó lọ́jọ́ tí mo ń dópin ọjọ́ yẹn la mọ̀ ṣùgbọ́n lè jóni ní ó dópin lórí ayé rẹ̀ máa fi bẹ́ẹ̀lì gbọ̀n wá á dẹ̀ gbàdúrà papọ̀ torí pé nígbà tí a bá ní ìlàkọjá ó yẹ ká mọ kí ni Bíbélì sọ nípa ẹ̀ ìgbà tí a bá ní ìdojúkọ ó yẹ ká mọ kí ni Bíbélì sọ nípa ẹ̀ tí ogun dìde sí ọmọ èèyàn nígbà tí ogun máa ń bá èèyàn jà tàbí ogun máa ń bá wa gbé tàbí ó ń bá wa jọ ń bá wa mu kí ni Bíbélì sọ nípa ogun tó ń bá wa jà nígbà tí ayé bá sọ pé tán tó ń sọ pé kò síbi afẹ́ gbégbà kí ni ìwé mímọ́ sọ because nígbà mìíràn ogun tí ń bá èèyàn jà ó lè wà tó ṣe ó lè wà lọ́nà jíjìn ṣùgbọ́n ogunlógún jẹ́ àndégun kékeré ò sí ogun lò sí o gbogbo ogunlógún iṣẹ́ tó gun ṣe ni pé kó bá ọmọ ológo kanlẹ̀ kó fi ọmọ ológo sínú ìdè kó fi ọmọ ológo pamọ́ ẹ wo ọ̀rọ̀ ìjà tó ń jà yìí ọba tó ẹ̀ṣẹ̀ jẹ́ náà ní fẹ́ kéèyàn kú sí lọ́rùn ṣùgbọ́n ogun ni ogun ti dúró tì hàn ogun ti dé nítorí yẹn dẹ̀ sí ni pé ó dàbí ogun àṣàṣì ó ti débẹ̀ o àníjọ gbádùn àwọn àpèrè tó dé bọ̀ tó bá yẹ pé ìfẹ́ Ọlọ́run ni tí ì ṣe fẹ́ èèyàn gbogbo ohun tí ń ṣẹlẹ̀ ò ní máa ṣẹlẹ̀ tó bá jẹ́ pé fẹ́ èèyàn wà tó ní ọba ẹ̀ ní láti jókòó kó gbàdúrà kó wojú Ọlọ́run lórí ọ̀rọ̀ ayé ẹ̀ pé Olúwa mo fẹ́ kí gbà mí kó tu àwọn èèyàn lọ́rùn kí gbà mí kó dé àwọn èèyàn lọ́rùn nígbà tí mo lọ sí Ọ̀yọ́ lẹ́ẹ̀kan tí mo lọ ní láfíà mo ní kán gbé mi lọ sí ààfin pé mo fẹ́ lọ wo ààfin Ọ̀yọ́ mo ní kán gbé mi lọ bẹ̀ Ọlọ́run lẹ́dà tí n bá lọ Ọ̀yọ́ lẹ́ẹ̀mẹ́wàá oúnjẹ yọjú tí n bá gbúrò ààfin yẹn múre ni. kí ló dé kí ló ṣẹlẹ̀. òun ṣe ní múre kán wá ní pé rán mi wá láti fẹ̀ ní èmi tí mo wá láti Mọ̀dákẹ́kẹ́ kán ní mo rán mi wá láti fẹ̀ kí n tún wá mọ kámẹ́rà. bí wàá spy. and then ṣé yìí bá mi bẹ́ẹ̀ dá níwájú ààfin ṣé lè yà ni ṣé lè gbé pété nìkan yà mí níwájú ààfin bẹ́ẹ̀ bá lọ ààfin Ilé Ifẹ̀ bẹ́ẹ̀ ni kò sí ààfin tẹ́ rí ẹ dé ṣùgbọ́n ogun kan ló dúró tì wọ́n lẹ́yìn and then ogun tó dúró tì wọ́n lẹ́yìn ogun Hẹ́rọ́dù ni ogun burúkú ni o ọmọ ń bínú òdì ni ogun Hẹ́rọ́dù and then àwọn kan wà tó yẹ pé ogun bá jà ogun tí ń bá wọn jà wọn ò mọ̀nà àbáyọ ṣùgbọ́n ọ̀nà àbáyọ wà fógun ẹnì kọ̀ọ̀kan and then bíkíbi tó gun bá ti wà ẹ gbàgbọ́ pé ìtura wà ìdẹ̀rùn wà ìgbéga wà ìyanu wà ogun ni mo ń lìdí wá sínú àṣeyọrí tá a bá ń bá ṣe jà bọ́ tá a bá ń bá ṣe jà ojú kan láwà ẹ jẹ́ ká wo bí kíkà yìí ẹ jẹ́ ká wo ìṣe àwọn àpọ́sítélì ẹ jẹ́ ká wo orí 12 ẹ jẹ́ ká wo ẹsẹ̀ 21 ẹsẹ̀ 21 ní ọjọ́ àfiyèsí kan Hẹ́rọ́dù gúnwà ó jókòó lórí ìtẹ́ ó sì ń sọ̀rọ̀ fún wọn àwọn èèyàn sì ń wò wípé ohùn Ọlọ́run ni kì í sóhun ènìyàn
and then àwọn ọba fẹ́ sọ àwọn ọmọdé Ọlọ́run ń gbé lọ́run, Ọlọ́run ló dọba, òun ló dájòyè, òun ló dá gbogbo àwa táwọn ètò yìí. And then ẹnìkan ó dúró bí ọba tó jókòó lórí ìgún wa, ó dúró, Hẹ́rọ́dù ó dúró, ó lóun fẹ́ bà tiẹ̀ jẹ́, ó lóun fẹ́ pọ́ lára, ó lóun fẹ́ kó bọ́mọ rẹ̀, ó lóun fẹ́ di ọmọ rẹ̀ mọ́lẹ̀, ó lóun fẹ́ sọ ìgbà dídùn dìbànújẹ́ mọ́ ọ lọ. Irọ́ nípa o, ọba ìdúró. Kí ló tó fi ń ṣe eléyìí? Kí ló tó fi ń ṣe eléyìí? Because wọ́n ti bẹ́ Jákọ́bù lórí. Lẹ́yìn tó bẹ́ Jákọ́bù lórí, ọmọ tó sinmi, kò sinmi o, wọ́n tún náwó àmú Pétérù. Nínú Pétérù tó mú Pétérù báyìí, Pétérù bọ́ lọ́wọ́ rẹ̀, bí Pétérù bọ́ lọ́wọ́ rẹ̀ ló bá bí, ọ bọ́ lọ́wọ́ ọ̀tá rẹ̀. Ọ̀tá rẹ̀ ó wà bínú tí ó fi lọ já kànga. Ọ̀tá rẹ̀ ó bínú tí ìdun ó fi jẹ́ láàyè. Ọba ìwà bẹ̀rẹ̀ sí bínú kiri. Kí ló ń bínú? Ṣé bọ́ Ọlọ́run ló fi jọba? Ṣé bọ́ Ọlọ́run ló ní? Ṣé bọ́ Ọlọ́run ló lẹ̀mí ẹ̀? Ṣé bọ́ Ọlọ́run ló ní gbogbo ohun tó ní? Ẹ máa wo, wọ́n ló gún wà lọ́jọ́ àfiyèsí kan, ọjọ́ ikú rẹ̀ ní kò mọ̀. Ọjọ́ tó á gbàgbé ọ̀tá rẹ̀ síbi títí ń ṣe ọ́, tọ́tá rẹ̀ tí ó di ẹni ìgbàgbé, ọjọ́ tọ́tá rẹ̀ tá à ní gbúrò ẹ̀ mọ́, ọjọ́ tọ́tá rẹ̀ tí ó wọlẹ̀ torí ọ̀tá tí ń ṣe ọ́ tó dàbí Hẹ́rọ́dù, ọ̀tá burúkú ni o, wọ́n padà lẹ́yìn ẹ̀bọ̀rọ̀ àfìgbọ́n bá kankan, àfìgbà tó bá fàdúrà sí wọn lọ ibi tí ọ̀yọ́ kan lọ, àfìgbà tó bá fi àdúrà tó fi mú ọ mọ́lẹ̀ wọn tó ṣẹlẹ̀ ń bí. Ó ti dúró lọ́jọ́ ìfiyèsí kan, Hẹ́rọ́dù gúnwà, ó jókòó lórí ìtẹ́. Ta ló nìtẹ́ gan? Ta ló dá tẹ́lẹ̀? Níbo nìtẹ́ ti wá? Kí ni ń pè nítẹ́? Kí ni agbára ìtẹ́? Ìtẹ́ ọba lásán, ìtẹ́ ń bẹ lọ́run tó ju tayé lọ. Ó jókòó ńbẹ̀, ó sì ń sọ̀rọ̀ fún wọn, ó ń fọn fáńdáfáńdá. Àwọn èèyàn sì rò ó wípé ohùn Ọlọ́run ni kì í sóhun ènìyàn. And then Ọlọ́run fẹ́ gbọ́. Lójú kan náà, áńgẹ́lì Olúwa lù ú nítorí kò fi ògo fún Ọlọ́run, ìdí sì jẹ́ ó sì kú. Àwọn ọ̀tá rẹ̀ agbọ́dọ̀ sàn débi ìdí ó ti jẹ́ wọn tó ń kú. Ẹni tó bẹ̀ tí ó gbọ́, ẹni tó lódìgbò bá rẹ̀ yẹn, olódìgbò bá ba aṣẹ́ rẹ̀ jẹ́, olódìgbò bá dọ̀nà ẹrú, olódìgbò bá sọ ọ́ dẹrú. Ó fẹ́ máa ṣe bí ọba. Ẹni tó ń ṣe bí ọba lórí ayé ẹ̀, Olúwo dì pẹ̀lú ẹ̀, Olúwo pàṣẹ jẹ, Olúwo gbàgbà lọ́wọ́ ẹ̀. Pèmí ká gbàdúrà papọ̀, pèmí ká wójú Ọlọ́run, pèmí kí n sọ́nà fún ọ níbo ológun ti wá, ká lè mọ bí ọ̀tá Hẹ́rọ́dù ẹ dúró sí, níbo lẹ́rọ̀dù dúró sínú ayé ẹ̀. And then ìwọ tó bá fẹ́ pè mí, wò mí dáadọ́ tó pè mí o. Ìwọ tó bá fẹ́ pè mí, gba confession nú ọkàn tó pè mí o. Ìwọ tó bá fẹ́ pè mí, wò pé ṣé onígbàgbọ́ nínú tí mò ń sọ kó tó pè mí o. Wọ́n kàn pè mí lásán, àwọn kan ní àdáyé wọ́n kàn ní kí n pè kí n yẹ̀ wò ni, tàbí dádì àdúrà tẹ́ ti gbà fún mi láti ẹjọ́ yìí, àádẹ́ ń retí, Ọlọ́run ní í ṣe o, kì í ṣe wòlíì o. Gbogbo ẹ̀yin tẹ́ gbàgbọ́ pé wòlíì ni máa ń ṣe nǹkan, ẹ lè rí nǹkan gbà lọ Ọlọ́run, because ẹ ń sọ pé wòlíì yẹn Ọlọ́run ni, ẹ ń fi wòlíì wé Ọlọ́run. Ẹ rí bí ọba ṣe fi rẹ̀ wọ́ Ọlọ́run mi, òun ló fi rẹ̀ wọ́ Ọlọ́run, but lónìí àwa èèyàn a máa ń fi wòlíì, pásọ̀, bàbá jí o, ìyá jí o, àwọn èèyàn ńláńlá a máa fi ń wọ́ Ọlọ́run. Ní ìwà yìí Ọlọ́run ò rí wọn rárá, ó rí wọn bíntín, wọn tí ẹ dá wọn mọ̀. But lónìí tó bá lè gbàgbọ́, ká lè jọ gbàdúrà papọ̀, ó rírè, ó ráyọ̀, ogbó tán ọba kan rèé o, tó ní kò sẹ́ni tó lè mú o, kò sẹ́ni tó lè bá jà o, kò sẹ́ni tó lè dá mú o, ṣùgbọ́n nígbà tó Ọlọ́run dìde sí i, Ọlọ́run lù ní, ó rángẹ̀lì ẹ̀ pé kó lù ú. Gbogbo àwọn ogun tí ń jà yìí lónìí, Olúwo lù wọ́n pa lórúkọ Jésù. Àwọn tó ń fogun jà èèyàn ní ìwọ̀n ni, àjẹni tó ń rìn mọ́lẹ̀, tó ń jẹ́ rọ́kọ ní, wọn ò jẹ́ ráya ní, iṣẹ́ yín wọn ò jò gbérí lónìí. Áńgẹ́lì tí wọ́n lù ní, tí wọ́n lu àwọn ọ̀tá, yóò lu àwọn ọ̀tá rẹ̀ pa. Tó bá ti lu àwọn ọ̀tá rẹ̀ ó bọ̀, ọ̀rọ̀ ló dayọ̀, ẹ wá wo ohun tó ṣẹlẹ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run gbilẹ̀, ó gbilẹ̀, ó sì bí sí. Ta ni ọ̀jẹ̀ kọ́rọ̀ Ọlọ́run gbilẹ̀ nínú ayé? Iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tí Bíbélì ti sọ, àsọtẹ́lẹ̀ tán ti sọ nípa ẹ pé ó ṣe rí, ìrìnà tán ti rí nípa ẹ pé ọ̀nà ọ̀là fún, ta ni òjò gbilẹ̀, ta ni òjò máa bí sí? Hẹ́rọ́dù ni, Hẹ́rọ́dù ọ̀bọ̀ lọ Hẹ́rọ́dù ọ̀dẹ̀ ṣòfò dànù, Hẹ́rọ́dù ó kò nu ayé rẹ̀. Ìwọ tí ọmọ ń yọ lẹ́nu, jẹ́ ká jọ gbàdúrà papọ̀. Ìwọ tó ń yọ ọmọ rẹ lẹ́nu, jẹ́ ká jọ gbàdúrà papọ̀. Ìwọ tí ayé ní lára, jẹ́ ká jọ gbàdúrà papọ̀. Ìwọ tó wà ń dùbúlẹ̀ àìsàn, jẹ́ ká jọ gbàdúrà papọ̀. Dẹ́wò kó rí pé lóore lolúwa, tó bá dẹ̀wò wà rí ìyanu.
òkè nítorí pè lókè yẹn yóò di pẹ̀tẹ́lẹ̀, ogun rẹ tó pè lókè yẹn, ìṣòro tó pè lókè yẹn yóò di pẹ̀tẹ́lẹ̀, ogun àmúbọ́ tí ń bọ́ ọjà, ogun ojú kan, ogun fìkan yí kan fìkan gbé kan, ogun gbèsè káàkiri, gbogbo ogun yẹn ọ̀tàn, àtogun tó sọ pé ò ní jẹ́yàn, Olúwa pa ogun yẹn rẹ́, ilẹ̀kùn ó ṣí, àánú ó dìde, gbogbo ẹni tó ń fogún jọ ogun ọjà wà lórúkọ Jésù, gbogbo àmì ogun àti iṣẹ́ ogun yóò dásán lórí ayé yín. Ẹ jẹ́ ká ti gbàdúrà papọ̀, máa pe nọ́mbà mi, á gbàdúrà papọ̀, àánú ó dẹ̀ sọ̀rọ̀ lórí yín, bẹ́ẹ̀ ni yóò rí. Àmín. Aláǹfààní àti rí ẹnìkan tó fi ìbànújẹ́ ọkàn sọ̀rọ̀. Ó ní àdúrà tó máa ń gbà tó ń bá ti bẹ Ọlọ́run fún nǹkan, bóyá wòlíì bóun gbàdúrà pẹ̀lú òun á rí àmì pé àdúrà yẹn fẹ́ gbà, bíi kí ọ̀nà kan déédéé ṣí níbì kan, ohun tóun fẹ́ yẹn wọ́n á pe òun lórí ẹ̀ pé kóun fọkàn balẹ̀. Ẹni tóun ti wá ń fọkàn balẹ̀ pẹ̀lú ẹ̀ pé yóò ṣe ìrànlọ́wọ́ fóun, àsìkò yẹn ní wàhálà jàlú kan, tàbí àsìkò yẹn ni wọ́n á lẹ́ni yẹn kú, tàbí àsìkò tí ilẹ̀kùn àdúrà yẹn ti ń ṣí fún òun, ẹni tí òun ti ń wò pé Ọlọ́run fẹ́ lò, nǹkan mi àbá tún gbéṣẹ́ lé lọ́wọ́. Ẹ gbọ́, kí ni ìtumọ̀ irú ẹ̀ àti pé kí ló ń fà á tí irú ẹ̀ fi máa ń ṣẹlẹ̀ sí ẹ̀dá èèyàn? Ṣe rí tí ogun ọ̀bá ìtàn èèyàn bọ́ ò, ṣe rí Ọlọ́run ìṣẹ́gun díẹ̀díẹ̀, tó bá ṣẹ́gun tán ìgbà yẹn lèèyàn tó ń bọ́ lọ́wọ́ ogun. Ìkànnì èkejì, ìfẹ́ Ọlọ́run kò sẹ́ni tó lè yí padà o. Tọ́lọ́run bá ti kádàrá pé bá ṣe rìn rè, bọ́rọ̀ owó ṣe rí rè, àárín tá a bá dúró àdébí à ń lọ. Ìgbà míì àìmọye wòlíì tó ti gbàdúrà fáwa náà tá a rí ìyanu kankan, ṣùgbọ́n lónìí àti ń dúpẹ́ lọ́lọ́run. Kì í ṣe pé àti rí ìyanu náà tó bẹ́ẹ̀ bọ̀ tá à ń dúpẹ́, àti yàtọ̀ sí ìgbà kan. Nítorí wọ́n sábà ṣẹlẹ̀ ni pé tí ogun ìdílé bá dúró tìyàn bí sọrùn, tí agbára òkùnkùn bá lókun bí téèyàn ó gbégbà, ó máa ń rí bẹ́ẹ̀. Ìyanu ó ti mọ bọ̀ báyìí, àwọn tó ń lo monitoring spirit wọ́n á dẹ̀ wọlé wá, wọ́n á dẹ̀ dàrú, because kí Jésù tó dá ilé ti rí ní tí ọ̀jẹ̀. Bẹ́ẹ̀ni. And then wọ́n ń gbógun ti Jésù. Ìdí tó ń gbógun ti Jésù ni pé wọ́n mọ tó máa dà àti tó máa jẹ́. And then kì í ṣe ọjọ́ tí Jésù dáyé lọ sáré làlùyọ. Ìmọ̀ràn tí ń fà nìyẹn ni pé Ọlọ́run sì máa ṣe tiẹ̀, yóò múra sádùá ni. Nígbà míì tó bá pe wòlíì kìíní tó pe wòlíì kìíní tó pe wòlíì kẹta tó pe kẹ́ni tó pe karùn-ún tó pe kẹfà tó pe kéje, tí mi bá sọ pé dádì ogún mo ti pè máa fi rẹ́rìn, èmi tí mo pe 50 kí n tó já náà wọ́n. Trọ́kọ̀ tí ní 50 mo pe, because mo tọ́ mọ̀ pé ọwọ́ ẹnìkan làṣírí ogun mi wà. Wòlíì kan ni ó tú àṣírí ogun mi tí ń fi bọ́. Ìgbà tí màá dé tàṣírí ogun mi ọ̀bá ẹ̀ tú, irú ẹni àṣírí ogun ẹ̀ tí ì tú. Bí ẹni pé kíní ẹ clear ọ̀nà díẹ̀. But nígbà tó clear díẹ̀, nígbà owó wájú òkun tó wà ń bẹ̀. Ó dìgbà tó náà bá clear jagara kéèyàn tó já náà. Àṣeyọrí ọmọ ń wá fáwọn tán ń lépa, tí wọ́n dẹ̀ ń ronú, tí wọ́n dẹ̀ ń fi ọgbọ́n lo ìrìn àjò ayé wọn. Because àwọn kan wọn ò wọ ọgbọ́n, wọ́n wá àṣeyọrí wọn ò lè rí. Àwọn kan wọn ò lépa, wọ́n wá àṣeyọrí wọn ò lè rí. Àwọn kan wọn ò ní dojúkọ lórí nǹkan wá, wọn ò ní lè rí. Wọn ò láfojúsùn. Wọn ò láfojúsùn. Mo lọ yunifásitì, bóyá mo lọ yunifásitì, mo fẹ́ lọ yunifásitì. Màá tiraka mọ́ ni. Because tí mo kọ́ secondary school ọkọ̀ náà kọ́ mi yunifásitì, wọ́n kàn mọ́ ní tọ́jọ́ díẹ̀ ni. So ìtiraka mọ́ mi ní ìfòrí tí n fi parí. Tí n bá tún wá parí tán, strong continue náà tún ni. But àwọn èèyàn rí ọ̀rọ̀ àdúrà bẹ́ẹ̀. Wọ́n mọ ọ̀rọ̀ àdúrà pé ọjọ́ kan náà dẹ̀ ni. Jésù náà fẹ́ pa láti kékeré tó gbé sá lọ sí Íjíbítì. Kí ló tí Jésù ọ̀sáré dàgbà jọ náà? Kó dàgbà, ó lọ bẹ̀. Nígbà ọ̀yá tó tójú bọ́, ó rìn jáde. Ìyá ẹ̀ tún wà lọ pé mo ti ń wọ̀ ọ́, kò tí ì yọ ọmọ jáde. Nígbà ọ̀yá ó fi ìyá àta gbogbo àbúrò rẹ̀ sílẹ̀, ó bẹ̀rẹ̀ sí jáde ká. Táwọn ẹbí ẹ̀ bá wá á ní ẹ̀yìn ni, alẹ́ tí mo bá sọ̀rọ̀ lẹ́bí àti ọmọ ìyá mi. Àǹdẹ́ ó dẹ̀ káàkiri, but nígbà pẹ́ tásìkò ẹ̀ tó Ọlọ́run kó máa bọ̀. Àwọn kan wà wọ́n ń kú àsìkò wọn ò tí ì tó. Àwọn ni wọ́n máa ń sọ pé ṣẹlẹ̀ sí ìràpadà fún. Ẹni tọ́jọ́ kú ẹ̀ bá pé kò sí ìràpadà tẹ̀lé ṣe tí ó yè. Ẹni tọ́jọ́ kú ẹ̀ bá pè táyé fẹ́ pa àjẹ́ fẹ́ pọ̀ tó fẹ́ pa nìkan náà máa ń rà padà pé kó bọ́ torí pàṣípò pé tí pé. But nígbà tá a bá ń sọ nípa àṣírí ayé,
ayé láṣìírí àwọn èèyàn mọ àṣírí ayé kò ṣeé mọ̀ tán àṣírí rẹ̀ a mọ̀ lọ ni a lè mọ̀ tán bọ́tí wọn tá a bá mọ̀ bẹ́ẹ̀ láti mọ̀ bọ́ ṣe ń gbáyé bọ́tí àwọn kan ò mọ̀ wọ́n bìlí pé ayé kan wà lásán because nígbà míì ogun tí ń bẹ́ lòmíì jà tó dàbí ẹni pàdúrà rẹ̀ ọgbà kì í ṣe pé àdúrà ẹlòmíì gan ti gbà kankan mú wá òkè ẹnìkan gbàdúrà ìrètí ń bọ̀ ojú òfurufú ń sàrà nígbè o ojú òfurufú jágàdo níbẹ̀ ní gbé ó jìnnà sọ́run bọ̀ tó súnmọ́ sáyé gbogbo tí ń lọ́nà ayé níwò tí ilé bá ń bọ̀ ibẹ̀ náà nígbà bọ̀ tẹ́ ẹ̀ bá gbára dáadáa wọ́n kàn á mú látọjú òfurufú ẹni tó wúyẹn bóyá wọ́n á rí ẹ̀ mú bóyá Sátánì àgbé òkùnkùn agbára kù àwọn tán sálẹ̀ yìí Ọlọ́run tán tẹ̀lé Sátánì bóyá náà á mú ó túmọ̀ pé á gbàdúrà dáadáa kì í ṣàdúrà lásán á gbà iye tó dáa because àwọn kan ń gbàdúrà ayé tán ń gbé lẹ́yìn àdúrà wọ́n ń gbà ayé tán ń gbé lẹ́yìn àdúrà ìgbésí ayé wọn bí ìgbésí ayé wa bá dáa ìwọ̀nba làwẹ̀ ọmọ tá a bá mọ̀ tọrẹ àánú ṣe ìwọ̀nba làwẹ̀ gbogbo ọmọ ní títọrẹ àánú ṣe pọ̀ ọmọ yọ àánú ogun ọmọ mo rí bí ẹ ti lọ ń ṣe ìtọrẹ àánú fún àwọn ará kólónì tẹ lọ ń fún wa and then ní tẹ́ ń ṣe yẹn yóò nípa kan tí ó mọ̀ ṣe lórí àwọn tó ń fún yín ẹ̀yin tẹ́ tún wá mú lọ bẹ̀ mọ́ sí ń fún yín yóò ní ayọ̀ kan tí ó mọ̀ fún yín ẹ̀kàndé lẹ́nu akàndé lásìdẹ̀ntì ẹ̀kàndé lẹ́nu mi akàndé bọ́wọ́ orí àwọn tẹ́ ń bò ní jẹ́ bọ́wọ́ orí àwọn tẹ́ ń bò ní jẹ́ bọ́wọ́ ọkùnrin yá àwọn èèyàn mọ̀ rò pé tẹ́ bá ti ṣàánú kó wọ́ sáré dé ni owó bó sówó náà fàánú wà ni owó kan náà fàánú wà ẹni fàánú wò ní rówó nítorí fàánú wá ó ní ààbò ayọ̀ ìdùnnú mọ̀láká tí ń bá wọn yẹn ṣe áńgẹ́lì máa wọn ṣe ó gbọ́dọ̀ dùn tí nítorí pé ẹ̀yin lè fún ọ lóúnjẹ ẹ ń bá rẹ̀ pé ní wọ́n tọrọ agbé ẹni tó ti rẹ̀ pé ní wọ́n bá ṣe ètò ní wọ́n tọrọ agbé but ẹ̀yin tẹ́ ń lọ ń tọ́jú wọn ẹ̀yin ni Ọlọ́run fi ṣe gàrí tíra fún wọn Ọlọ́run àmọ́ òye ọmọ pa ẹ́ mọ́ because ṣé ìjọba Nàìjíríà rántí wọn wọn ò rántí anybody ìgbà tó rántí wọn ẹnìkan náà ni wọ́n mọ̀ sí ẹ láàánú bó ṣe wà nù mo gbàdúrà pé Olúwa yóò bùkún gbogbo wa. yóò wù mí kí ẹ pé nọ́mbà yín kí a fi àdúrà káàdì ètò kẹ́sì jẹ́ káwọn èèyàn mọ ibi tí ìjọ yín wà. nọ́mbà tẹ́lẹ̀ pè mí sí ni 070 84 74 20 61 070 84 74 20 61. níbikíbi tá a bá ti ń bọ̀ tá a bá fẹ́ wá sí Òkèrè-Àpáàdà Paris CCC Òkèrè-Àpáàdà Paris Sẹ̀lẹ̀ Gospel a wọ mọ́tò láti Ṣàngó Ìbàdàn Ṣàngó Ìbàdàn láàdì tá a bá dé Ṣàngó Ìbàdàn ẹ jẹ́ ká wọ mọ́tò àwọ̀ tán tá a bá ti dáwọ̀ tán ẹ jẹ́ ká sọ pé à ń lọ sí Adéọ̀ṣun Zone 2 Sẹ̀lẹ̀ Gospel tó wà ní Adéọ̀ṣun Zone 2 Sẹ̀lẹ̀ Gospel tó wà ní Adéọ̀ṣun Zone 2 ibẹ̀ látẹ̀dọ̀ sí mo dẹ̀ gbàdúrà pé ìbùkún Ọlọ́run yóò máa bá gbóyin gbé lórúkọ Jésù. Àmín. Títí ìgbà míì tá a tún máa pàdé Ọlákúnlé Fásùgbà ló kọ mi ire o. Ta ló bá wa pọ̀ ta lẹ́nu mọ́ èmi ni èmi ni èmi ni tó ń jẹ́ èmi ni èmi ni èmi ni èmi ni tó ń jẹ́ èmi ni olórúkọ ńlá lálá ńlá lálá ńlá òyìgì yìgì 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 kábíyèsí ọba tó dárí ayé èmi ni èmi ni èmi ni má ṣe bẹ̀rù. Ta ló bá wa pọ̀ ta lẹ́nu mọ́sẹ́ èmi ni èmi ni èmi ni tó ń jẹ́ èmi ni èmi ni èmi ni èmi ni tó ń jẹ́ èmi ni olórúkọ ńlá lálá ńlá lálá ńlá òyìgì yìgì 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 kábíyèsí ọba tó dárí ayé èmi ni èmi ni èmi ni má ṣe bẹ̀rù. Mo rántí sometimes tèmi kò ì mọ lọ́rùn èṣù àwa ń wálé àfẹ̀yàn mi jẹ àfọ̀n lórí fífọ́ o tàbí inú rírun ẹ̀yìn dídùn tàbí kàtàmáwá máa ké ìgbà tí mo mọ Jésù láṣìírí Sátánì tú. ìgbà tí mo mọ àlà láṣìírí Sátánì tú. Sani Sátánì mo gbé Bíbélì mi. Àùsùbíláì mo gbé Kùránì mi. Ó jẹ́ wá
wá bíi ti tẹ̀lẹ̀ mú yẹ aṣọ jí. Psalm 109 mo kà bí ayé fẹ́lẹ́ tó lọ́wọ́ gẹ̀dẹ̀gbé o àfinara rẹ̀ dandan bílégédé gbọ́wọ́ sókè ilẹ̀ lómi àgbé sí. wàlíkẹ́tù wàlíkà mọ́ àbádàmí ni. òkú wa bá sọmọ pẹ́ lọ́pẹ́ sọmọ ní ìpadà. back to sender. bẹ́ẹ̀ni gíṣẹ́gíṣẹ́gi o àforí ara rẹ̀ rú. àforí ara rẹ̀ rú o. àforí ara rẹ̀ rú. ẹni tó ń pa mí mọ́ ò kì í sùn bẹ́ẹ̀ kì í tó gbé ò kì í sùn etí rẹ̀ ò di láti gbọ́ pé mi. àyànfẹ́ olódùmarè máa lé mi ẹyinjú olódùmarè ni mo jẹ́ o. àyànfẹ́ olódùmarè máa lé mi mi ò ṣẹbọ mi ò dẹ̀ ṣogun. àyànfẹ́ olódùmarè máa lé mi ẹni ń gbénú mi ó ju gbogbo ayé lọ. àyànfẹ́ olódùmarè máa lé mi. bẹ́ẹ̀ bá ń lé mi ẹ ò lè bá mi bẹ́ẹ̀ bá ń lé mi ẹ ò lè bá mi mo fọlọ́run ṣègbẹ́kẹ̀lé mi. bẹ́ẹ̀ bá ń lé mi ẹ ò lè bá mi bó bá ń lé wa wọn ò lè bá wa bó bá ń lé wa wọn ò lè bá wa tún ọlọ́run nígbẹ́kẹ̀lé tiwa. bó bá ń lé wa wọn ò lè bá wa ọlọ́run làbò wa tó di wá. bó bá ń lé wa wọn ò lè bá wa àyànfẹ́ olódùmarè là wá jẹ́. bó bá ń lé wa wọn ò lè bá wa ẹyinjú olódùmarè máa là wá o. bó bá ń lé wa wọn ò lè bá wa ọlọ́run làpáta ìgbàlà wa o. bó bá ń lé wa wọn ò lè bá wa àwa ò mà lè jábọ́ rárá o. bó bá ń lé wa wọn ò lè bá wa bàbá ti ṣí ìdìbò wa náà. bó bá ń lé wa wọn ò lè bá wa àgbàdo onígòdà ò mọ́jú fàdíyẹ. bó bá ń lé wa wọn ò lè bá wa abẹ́ ìṣọ́ olódùmarè ńlá wa. bó bá ń lé wa wọn ò lè bá wa ṣe bọ́lọ́run nígbẹ́kẹ̀lé tiwa. bó bá ń lé wa wọn ò lè bá wa olólọ́run nígbẹ́kẹ̀lé tiwa o. bó bá ń lé wa wọn ò lè bá wa. Thank you, Father. Yorùbá Gidi